Ọlọ́run torí Ọlọ́run ẹni boko ọmọ ńlẹ ẹ ṣàánú wa ẹ ṣàánú ẹ wò ẹni boko ọmọ ńlẹ ẹni ráyè kẹ tó jẹun ẹ ṣàánú wa. Daddy, ẹ ṣe wọ́n ṣe ẹ̀yìn náà. Mo sáré lọ ó yẹ ẹja bẹ́ẹ̀ ẹ ṣàánú torí Ọlọ́run ẹ ṣàánú wa. My daddy care. God for me. My daddy. Okay. Daddy, I'm not doing that. Daddy, mo ti mo bóyá ó kì í mo mú láàárọ̀ tó jẹ́ kí n máa tọ̀ mo tún lọ tọ̀. Ẹ jẹ́ ẹ̀ orí gbogbo tó ń ṣe ilé ìlú tó ń bá ọmọ bí àti lájọ. So he's a guy. Ló dáa kọ́ rẹ̀. So that's the end of the problem. Daddy,